Ìwọ náà máa wo àdúgbò tí mo fẹ́ fi wọ̀n wáyé o. Ẹ wo bí àdúgbò yìí. Kí ni ìyàtọ̀ bíbà pẹ̀lú bí tá a bá sọ pé bí ìsàlẹ̀ Èkó? Ṣòro àdúgbò yẹn bó ṣe rí. Ṣòro àdúgbò yẹn bó ṣe rí. Ṣé ìwọ náà rí bó ṣe rí? Wo gbogbo ẹ̀. Ṣòrí space pé kò sí. But nínú àdúgbò yìí gbogbo nǹkan tó yẹ kó function nínú àdúgbò yẹn ó ń function. Àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. Orílẹ̀ èdè ti jùnù báyìí nísìn. Irú ilé nísìn làwọn kan máa kó wá sí Nàìjíríà. Ṣòrí TV. Ó lo TV mọ́ nísìn. Ẹni tó bá fẹ́ wàá gbé, a máa gbé lọ́lé. Tó bá ṣiṣẹ́, tó bá dẹ̀ ṣiṣẹ́, tó bá lè repair. Ṣòrí ràn nísìn. So ẹni tá a ṣe ń sọ fún èèyàn wa pé tá a bá fi Nàìjíríà sílẹ̀ problem ni o. Torí pé kò sí development nínú Nàìjíríà for 64 years àrí development. Ìlú yìí náà nígbà kan lóòótọ́ ìyà ń jà wọ́n náà, but kí ló ṣe? Wọ́n lọ káàkiri gbogbo àgbáyé, wọ́n bẹ̀rẹ̀ sí mú ilé mú tọ̀hún. Ìlú tó bá ti ní history history gbọ́dọ̀ wà. Ìdí tá a ṣe ń sọ fáwọn èèyàn wa pé ẹ jẹ́ ká sórí art, event and history. Ní la ṣe ń sọ fáwọn èèyàn wa sórí museum níbí báyìí. La ṣe ń sọ fáwọn èèyàn wa pé ẹ jẹ́ ká kúrò nínú country tí kò work. Nàìjíríà ò kúkú work, so kí là ń squeeze ara wa fún? Kí là ń fẹ́ squeeze ara wa fún nǹkan tí kò ṣiṣẹ́? Because it's not going to work. Kò sí nǹkan tẹ́ lè ṣe sí tó fẹ́ work. New N Square NW3. Ọlọ́run dẹ̀ ṣe wá dáadáa, ó kẹ́ wa, ó dá gbogbo ilẹ̀ Yorùbá, ó dá dáadáa. A kò ná àwọn lòṣì, àwọn èèyàn burúkú, àwọn tó jẹ́ pé tara wọn nìkan lọ́mọ̀. They don't care about anybody. Ara wọn nìkan. Care nípa ọmọdé, care nípa àgbàlagbà. Wọ́n fìyà jẹ everybody. Wọ́n mú gbogbo wa, wọ́n sọ wá sẹ́yìn odi. At the end of the day, àdẹ̀ ń sọ fáwọn kan, ṣe làwọn kan wá ní shut up, come back home. Báwo ló ṣe fẹ́ padà wá sí ibi tí kò ṣiṣẹ́? How do you expect to go to somewhere that is not working? Nigeria ò ṣiṣẹ́. It is not a working country. Tó bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ ni, everybody will know. But unfortunately, it is not working. It is as simple as that. ABC, kò ṣiṣẹ́. There's no amount of what you want to tell us. It is not working. Because ìlú tí kò sí respect, ọmọ kékeré ló ń tìbọ̀ nísìn. Ó léye tó ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀, ọmọ tó ń bọ̀ nísìn. Ó léye tó máa fún ní every week. Ó léye tí government máa fún ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Àwa wá ń bí àwọn ọmọ, à ń bí ọmọ, kò sí ẹni tó ń tọ́jú wọn. Owó school wọn ò lè rí san. Yo, bro. All right, coming now. All right. So, kí ni àwa ń squeeze ara wa fún? In a country that everybody knows it is not working. So, ẹ̀yin ọmọ Yorùbá, ṣẹ̀rá wa ò ní dákẹ́. Iṣẹ́ tiwa ni pé ká máa fún yín ní inside knowledge. Ẹ̀yin náà wo gbogbo léyìí nísìn. Àwọn bíbá yìí dẹ̀ were expensive. Kò ń ṣe ibi tó cheap. Àwa ni ká gbìyànjú ká tètè ṣe gbogbo ohun tó yẹ ká ṣe kí Ọlọ́run kó kẹ́ wa, káwa náà kẹ́ra wa. Kí Ọlọ́run kó kẹ́ wa, káwa náà kẹ́ra wa. Ká push, ká get the hell out of Nigeria. Because Nigeria is a failed country. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe, kò sí nǹkan tẹ́ fẹ́ sọ. Wọ́n fẹ́ kó ṣiṣẹ́. Deliberately wọ́n fẹ́ yẹ kí yà jẹ everybody. Wọ́n fẹ́ yẹ kí yà kó jẹ everybody. And that is the reason why tí àwọn akànṣe láti sọ pé no, enough is enough. Enough
It's enough. Shimo. And that is why we must end it now. So that kid the next generation don't bọ̀. Káwọn náà máa go through. Sorry TV, hello and bẹ́ẹ̀ nísìn. Ẹni tó bá fẹ́, a máa gbé lọ. Ẹ̀rí TV nìyẹn. Ti fi wọ̀nyí lẹ́ǹkan, sorry. Wọ́n ti jù nù. So, ẹ̀yin ọmọ Yorùbá, àní máa yẹ sọ tiwa. Mo kọ̀ like view àdúgbò yìí ni mo ní kí n fi wọn. Ẹ mọ̀ pé mi ibikíbi tí bá lọ, mo máa fẹ́ kẹ́ wo ìwọ náà wo títì yẹn. Ó wà workable, fibre, broadband, everything ó ń ṣiṣẹ́ níwọ̀nba bó ṣe jẹ́ kó ṣiṣẹ́. So àní rí jù bẹ́ẹ̀ lọ. Àní rí jù bẹ́ẹ̀ lọ. Mo kí ìyá mi Awóníyì, mo kí grandma, mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. Adélẹ̀ lérí lágbára Ọlọ́run. Bàbá kí tó yà kó adélẹ̀ lérí. Olóyè èdè wa kó adélẹ̀ lérí. Àdèmí ṣe lásán. Gbogbo ẹni tó bá wá ní àní délẹ̀ lérí, ẹ̀yin rẹ̀ ní bá wa délẹ̀ lérí. Láṣẹ Èdùmàrè. Àní rí jù bẹ́ẹ̀ lọ. Bye for now.